Sányán mo tún ti dé lónìí baálẹ̀ láàrin aṣọ, àpàpín mo tún ti dé baálẹ̀ láàrin ìfìlà, àlárì ni mí ọba ni mí láwùjọ ẹ̀rọ, ìlàsà àròkò ni mí ọba ni mí nínú ọ̀gbìn láwù, ọ̀kín ọlọ́jà ẹ̀yẹ tún ti dé, èmi Àjàní Akéwì ti fi òun ṣe kìlìkìlì. Mo pé ẹwà nǹkan fìdílé ń bẹ̀rù tó bá sì wù ní ẹ fìdílé nìkan. Ìtàn Àjàní Ògún ọdẹ àpábí ẹkùn ni mo fẹ́ sọ fún yín. Ẹ gbọ́ ta l'Àjàní Ògún gan, kí ló dé tí wọ́n fi ń pè ní ọdẹ àpábí ẹkùn? Ọdẹ ńlá l'Àjàní Ògún, kì í lo kó sánwọ́ bọ̀, tó bá lọ sígbẹ́ oríṣiríṣi ẹran ní máa ń pa, bíi kó pa túùkú, ìgalà, àgbọ̀nrín, erin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí ló mú kí ìyàwó rẹ̀ Àṣàbí kó béèrè lọ́wọ́ rẹ̀ pé ọkọ mi Àjàní, kí ló dé kì í kúkú ṣèwọ nìkan lọ́dẹ tí ń bẹ lágbègbè wa, ṣùgbọ́n tó o bá lọ sóko ìwọ kì í sáwọ́ bọ̀, kí làṣírí ẹwà rẹ gan? Ẹ̀yin èèyàn mi, ẹ ṣọ́ra fóbìnrin o, ẹ má ṣe máa fi àṣírí yín lóbìnrin lọ́wọ́. Ìtàn yóò kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀. Bẹ́ẹ̀ ni s'Àjàní Ògún wá sọ àṣírí rẹ̀ fún Àṣàbí tí ń ṣe ìyàwó rẹ̀. Àjàní Ògún sọ fún un, ó ní ìrẹ́ aya mi Àṣàbí, tí mo bá ti ṣetán tí mo ń lọ sóko ọdẹ, mo ní kòkò àgbò kan lẹ́yìn ìkùlé. Kòkò àgbò yìí ni mo máa ń kó sí, tí mo bá wá ti kó síbẹ̀ tán máa sì yí padà máa di ẹkùn. Tí mo bá wá ti di ẹkùn yìí ní sọdẹ́ lọ, a sì pa oríṣiríṣi ẹran wálé. Eléyìí ló fà á tó fi jẹ́ pé tí mo bá lọ sóko ọdẹ n kì í sanwó bọ̀. Àṣàbí ti mọ àṣírí ẹwà ọkọ rẹ̀. Kí ló wá padà ṣẹlẹ̀? Lọ́jọ́ kan ìní Àjàní lọ sóko ọdẹ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ó lọ sóko ọdẹ gẹ́gẹ́ bí ṣe máa ń lọ, ṣùgbọ́n kó tó dé nǹkan ti ṣe. Àṣàbí ti dàgbò rẹ̀ nù, Àṣàbí ti dàjàní lágbo nù. Ǹgbọ́ s'Àjàní wá rí yí padà di èèyàn àbí kò rí padà di èèyàn? Ẹ máa ń bá mi ká lọ lórí ìtàn yìí ní apá kejì. Orúkọ mi ò yí padà, Aláṣẹ Abdulrahman tí gbogbo yín mọ̀ sí Àjàní Akéwì. Ẹ wò ó, ẹ dákun ẹ bá ń subscribe sórí YouTube page mi, ẹ sì like page mi ní Facebook, kẹ́ ẹ sì follow mi ní Instagram. Àjàní Akéwì concept náà ní gbogbo ẹ̀. Ojú tẹ̀ fi ń wò mí kò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Allahu Rabbi. Ẹ ṣé mo dúpẹ́.